Kí mọ́lẹ̀ ní.
Èmi máa ń ṣe èdè ìyàwó ọmọ sẹ́wọ̀n tàbí ọkọ̀ tí ní ẹ̀bùn ni. Títí lọ́la oníyàwó òun ọlọ́pàá ẹni ọmọ èmi ní ìjú rẹ̀ ló jẹ́ òkè náà lórúkọ ẹ̀gbọ́. Mọ̀sùlùmá ikú ìgbàgbọ́ náà lọ́wọ́ ẹ̀ akùnrin ọdúnbọ̀mọ́ ẹ̀ lọ́wọ́ láìpẹ́ wàá gbẹ̀gbẹ̀ ìjọ lórí wọn. Àdúrà ẹ̀ ti gbà Mọ̀sùlùmá. Bàbá mi sẹ́, ẹni ọlọ́wọ́ bàbá tó nínú. Wọ́n yẹ kọ́ máa dúpẹ́ kan ní ayọ̀ títí. Òkè ẹ̀ Mọ̀sùlùmá, ọmọ mi fẹ́ àwòrán ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ọmọ ṣíkà mi lè kó bí ibi ilé òṣèlú ọ̀rọ̀ Mọ̀sùlùmá. Wọ́n dájú ẹ̀ náà, ọdún tó wà jáde náà pé alágbọ̀dọ̀ ju yóò ṣe Mọ̀sùlùmá. Ìyá ọkọ ẹkú ẹ̀mí rẹ̀ ti yẹ̀wò ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bàbá. Ayatollah mi, ayafasha rẹ̀ jọ sí fáwọn. Òkú àgbo ti Mọ̀sùlùmá. Mo dúpẹ́ wà tẹ̀lé ọdún rẹ̀ fáwọn ọmọ tiẹ̀. Ayafasha rẹ̀, ayafasha rẹ̀. Ọkọ àgbò tí mo súnmọ́ lá, bàbá ẹni sá, ó ní ìbáwò kí ẹ o, kò tó pẹ́ bá aṣọ àwọn ẹ̀. Gbogbo ìgbẹ́ wọn ní ìyára ti gbé eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. After now, ọkùnrin máa ṣe àtàkà àti àlàbà bí kéwàá ní ìlọ́ọ̀tì tí wọ́n ṣe tán. Adéọlá Olúwatọ́sí, oníkí náà kí ẹ̀ Mọ̀sùlùmá. Dr. Ìró Kẹ́bẹ́sì, oníkí kí ẹ̀ Mrs. Ìró Kẹ́bẹ́sì, oníkí kí ẹ̀ Mọ̀sùlùmá. Adéọlá Fámẹ́lì, oníkí kí ẹ̀ Mọ̀sùlùmá. Franca,
kọ̀ọ̀kan. Orí kẹ́tùrú ní òkì, Adádé ọ̀la ní òkì. Odúpẹ́ ọ̀la, odúpẹ́ ọ̀la. Ayájọ́ sì máa ṣàrẹ̀, odúpẹ́ ọ̀la. Ayọ̀bá mi ọlọ́run máa tẹ̀, ọlọ́run máa rọra. Odúpẹ́ wá ṣẹ́nu rẹ̀ fọ́mọ, odúpẹ́ ọ̀la. Àtàwọn ọmọ bàbá nínú àlàáfíà, odúpẹ́ ọ̀la. Àwọn tèmi àìlera sí ìlú pàdé òbí ọ̀bí. Odúpẹ́ ọ̀la kékeré ló ti òbí gbà, odúpẹ́ ọ̀la. Òyìnbó òní gbòòrò, odúpẹ́ ọ̀la. Òyìnbó òní gbòòrò, yàtọ̀ fún ọ̀tún ọ̀pọ̀, ọ̀yà bá ṣọ̀rọ̀. Òṣùmọ̀lá ní ìyàwó, ọ̀yà bá ṣọ̀rọ̀. Odúpẹ́ ọlọ́run ní ẹ̀, ọ̀yà bá ṣọ̀rọ̀. Òṣùmọ̀lá Alájà Ṣàmí, Àjàdé Ọlọ́kì, wọ́n ní ìbáwò ní ẹ̀. Òṣùmọ̀lá bàbá ẹ̀kọ́ sá, wọ́n lè kúrò orílẹ̀ Òṣùmọ̀lá lè. Ọmọ ìṣíta ní kòró rẹ̀, ṣíta ní kòró rẹ̀. Òṣùmọ̀lá ó kí ní kò gbọdọ̀ ṣe ẹ́ o. Òṣùmọ̀lá